nígbà tó wà ní kékeré Ìlọrí Ojúùgò, ìgbà tó wà ní kékeré Awẹ́bùkọ́lá Grace, ìgbà tó wà ní kékeré Ayọ̀ Ọlárúkàyàt Bísọ́lá Ẹ̀jẹ̀mí, Ọládipúpọ̀ Victoria, nígbà tí gbogbo yín wà ní kékeré ṣe é rántí. Ó ṣeéṣe ní àdúgbò yìí kí àwọn igi kan wà níbẹ̀ tó léwé lórí dáadáa. Tóòrùn bá ti mú àwọn èèyàn lọ jókòó sábẹ́ igi yẹn Ìlọrí. Ẹni tí ó tayò mọ tayò ń bẹ̀, ẹni tí ó mọ rojọ́ ọbú ọmọ rojọ́ ọbú ń bẹ̀, ẹni tí ó ṣàbòsí ọmọ ṣàbòsí ń bẹ̀, ẹni tí ó mọ talúdò ọmọ talúdò lábẹ́ igi yẹn. Torí abẹ́ igi yẹn tutù dáadáa ládùúgbò. Ó kéèké ṣe igi àbí? Bóyá fúláwà kan wà ládùúgbò yín tó ga dáadáa tẹ́ máa ń jókòó sí abẹ́ ìṣe fàájì lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tàbí lọ́wọ́ ọ̀sán. Ìlọrí Ojúùgò ní atẹ́gùn bá dé lọ́jọ́ kan. Atẹ́gùn ọba mú apá igi tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ládùúgbò tí máa ṣe fàájì. Atẹ́gùn bá mú apá igi wọ́n bá yá lulẹ̀. Ó yá lulẹ̀ pátápátá. Bísáyé rántí mi lọ. Máa wọlẹ̀ bí atẹ́gùn ṣe yá apá igi lulẹ̀. Ìyẹn nínú òjò. Nígbà tó máa di ní ọjọ́ kejì. Lòrùn bẹ́ràn. Igi tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí, apá ẹ̀ ti ya lulẹ̀. Oòrùn ní gbogbo òdì igi yìí. Ṣé ẹ bìlíf pé ládùúgbò yẹn ẹnìkan kò lọ sábẹ́ igi yẹn lọ ṣe fàájì mọ́? Torí apá igi ti ya. Lẹ́yìn àìmọye oṣù tí igi yẹn tún wá sọ apá mi tó tún léwé lórí, àwọn èèyàn bá tún lọ síbẹ̀ lọ jókòó. Ṣé ó ń wá ìmí ni? Gbọ́ mi dáadáa, nígbà táyé atẹ́gùn yẹn fẹ́ tó mú apá agi tó yá lulẹ̀. Ìlọrí Ojúùgò ẹnìkan kò lọ síbẹ̀ láti lọ ṣàtúnṣe ẹ. Ẹlẹ́dẹ̀ agi ló bági ṣe tó jásí pójò tó rọ̀ yẹn. Igi ò mú gbogbo omi yẹn pátápátá, kò jẹ́ kí ilé ọ̀fà gbogbo ẹ̀ mú. Ó náà lò lára ẹ̀ kí ewé mi lè bá a sọ níbi tí apá agi ti gbé ya. Bí bẹ́ẹ̀ bá kọ́, igi yín ò bá kàn gbẹ dànù ni. Yọ gbẹdẹ ààyè kan, ọmọ ará yóò tún wá mú igi yẹn. Ọmọ gbé ẹ lọ gé, ẹja lọ fi dáná. Ọba tí ò dáyé ẹ̀fọ́mùgùn ènìyàn. Igi ti wá rò pé ṣé nǹkan ò ní ṣòun báyìí. Tóun ò bá lọ rúwé, wọ́n máa la òun dáná ni. Abẹ́ òun náà ti ń ṣe fàájì 247 ládùúgbò yìí. Kí ló dé? Ó di mélòó? Ó di méjì.